أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa rere nínú Islam, akí gbogbo ọkùnrin obìnrin, akọ́mọdé akágbà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba aláàánú kó jẹ́ àṣẹ ọ̀pọ̀ jímọ̀ láyé, ọba ọlọ́rẹ̀ ń ta kó jẹ́ kí jímọ̀ náà máa bá wa nínú Islam, kó já máa rí wọn ṣe nínú ìmánì àti ihsan, kó já láti wọ̀ tán rí, kó ṣàlékún orí wa, kó dá wa lọ́lá láyé, kó dá wa lọ́lá tó bá dijọ́ al-qiyamah, kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá, kó yá fi wá fún Nabi sallallahu alaihi wasallam. Àbálọ ọ̀rọ̀ wa àtàbábọ̀ rẹ̀ èyí tí àṣídé rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nípa ọ̀rọ̀ nípa ìkan nínú ìpìlẹ̀ ìṣẹ̀ṣẹ̀ àti gbòógì ìgbàgbọ́ mùsùlùmí èyí tá ń pè ní ìgbàgbọ́ nínú kádàrá. A ṣàlàyé níwọ̀nba fúnra wa wípé láti lè bọ́ lọ́hùn rere, àdìọ́kàn wa àti ìgbàgbọ́ wa ó gbọ́dọ̀ jẹ́ ohun rere, ó gbọ́dọ̀ tá ṣe ń tọ́lọ́hun fẹ́, torí ń tó tóbi jù tó dẹ̀ wúlò jù lára ọmọ ènìyàn náà làdìọ́kàn rẹ̀, ìgbàgbọ́ rẹ̀ náà ló wúlò jù lára rẹ̀. Lẹ́yìn ìgbàgbọ́, òun ni ìrun, òun lààwẹ̀, òun ni hajj ṣíṣe, gbogbo sàárà dúdú wa látà ń ṣe ní ẹ̀sìn ni. Lẹ́yìn ìgbàgbọ́ ní ètò wúlò, lẹ́yìn ìgbàgbọ́ lóore tó ń ṣe fóbí rẹ̀ méjèèjì ó tó ṣàǹfààní, ìgbàgbọ́ rẹ̀ ni kó máa yẹ̀wò gbogbo ìgbà. Ìgbàgbọ́ ló gbé àwọn kan sórí ibú níwájú Ọlọ́run tó ló wá ń sọ fún wọn pé walakin dhanantum anna Allaha la ya'lamu kathiran mimma ta'malun. Nígbà tẹ́ wà láyé, ẹ̀yin ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣe pamọ́ sọ́lọ́run. Dhalikum ẹ̀rí wọ́n ṣe bí, wọ́n sì rò, wọ́n sì di ọkàn, wọ́n sì gbàgbọ́. Ìwọ náà fi gbọ́dọ̀ máa chẹ́kì àdí ọkàn rẹ̀ àti gbàgbọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Ọlọ́run wá ń sọ fún pé dhalikum dhannukum alladhi dhanantum bi rabbikum wa dhalikum dhannukum alladhi dhanantum bi rabbikum ardaakum fa asbahtum min al-khasirin. Àwọn èrò tẹ́ dì sọ́kàn yìí, àwọn ló ṣàkóbá fún yín lọ́ba tí yín jẹ́ lénìí. Tí yẹn bá ṣe Ọlọ́run gbàgbọ́, yóò ṣàkóbá fún, torí ò ní mọ bó ṣe ṣètò rẹ̀ fún. Irun rẹ̀ àwẹ̀ rẹ̀ ò ní mọ déédéé ibi tó dájú rẹ̀ kọ, torí gbàgbọ́ tó ní sọ́ba tó ń kí fún náà kì í sí gbàgbọ́ tó ṣe déédéé. Láàfin gbé yẹ̀wò nípa ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí lọ gbé bọ́lọ̀ nípa kádàrá. A gbọ́dọ̀ má gba kádàrá gbọ́, ìkan gbòógì nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa ni, nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ wa ni. Ká gbàgbọ́ wípé gbogbo ohun tí ń bá ń ṣe wá nínú tó dùn mọ́ wa àti èyí tó ṣe wá nínú tí ó dùn mọ́ wa pẹ̀lú mọ̀ sí Ọlọ́run. Olúwa ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀. Kì í wá ṣe pọ́mọ̀ lásán, ó fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó yọ́nú sí bẹ́ẹ̀, kì í ṣe pé tọ́ yóò ṣẹlẹ̀ sí kò ń wá, àmọ́ kí la wá fẹ́ ṣe sí, ọ̀rọ̀ Ọlọ́run kọjá kí la fẹ́ ṣe sí. Ó yọ̀ǹda kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Níjọ́ tí ó wá sí ìmúṣẹ náà, pẹ̀láṣẹ rẹ̀ ní ìjádù fi ṣẹlẹ̀ ló fi wá sí ìmúṣẹ, àti èyí tí wọ́n ṣe fúnra rẹ̀ àti èyí tó ṣẹlẹ̀ sí ọ, èyí tó ṣẹlẹ̀ sí ọ àti èyí tí ìwọ náà ṣe fúnra rẹ̀ pẹ̀lú mọ̀ sí Ọlọ́run ní gbogbo ẹ̀. Ewé kan ò ní jábọ́ lára igi, atẹ́gùn kan ò ní fẹ́ lérí ilẹ̀, tẹ́ máwọn ẹja tán lọ tán bọ̀ nínú odò. Ìmọ̀ Ọlọ́run ọba ti cover gbogbo ẹ̀. Ìmọ̀ náà tóbi ó jẹ́ kí kádàrá ó ṣòro ṣàlàyé, torí ìmọ̀ náà tún fàyè ilẹ̀ fọ́mọ ènìyàn láti ṣe tí ń fẹ́. Ìwà fàyè ilẹ̀ fún wa láti ṣe tá ń fẹ́, tá a ti rí pé tá ń fẹ́ wọn à ń ṣe ń mú rìsọ́ọ̀tì tá a lérò wá. Ó jẹ́ ká rò pàwà là ń ṣe nǹkan ń pé kì í ṣe ìmọ̀ sí Ọlọ́run lọ ṣáájú. Bẹ́ẹ̀ ni gbogbo tá ń ṣe àti ibi tí ń já sí òun náà nínú ìmọ̀ sí Ọlọ́run ni, ló jẹ́ kí ọ̀rọ̀ kádàrá ṣòro ṣàlàyé pé ìmọ̀ kan ni tọ́lọ́run mọ̀ tó lágbára. Ọpọlọ wa gan ò gbèrú knowledge yẹn pé irú knowledge wò lélẹ́yìí. Ọba tó tóbi, ọba tí ò sírú ẹ̀, òun nìkan náà ló ní mímọ̀, kò sẹ́ni tó lè bá a pín níbẹ̀. Nínú àṣà tí ó wà kalẹ̀ tí ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá, òun ni káwọn kan máa dá ṣàǹpàṣẹ kádàrá yìí náà nìkan máa ní ọmọ ènìyàn lè yí kádàrá padà. A ti sọ táwọn tán sọ pé ọmọ ènìyàn lè yí kádàrá padà níjẹ̀jọ́, pé ayé ẹ má pa kádàrá mi dà sábúrú o, wọ́n gbé kádàrá Táyé fún Kẹ́hìndé, wọ́n ní ti Kẹ́hìndé ló kún dáadáa, ẹgbẹ́ fún Táyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa dá láṣà tá a jẹ́ òyìnbá wa pé kò ní ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ni, torí ní ti ń jẹ́ kádàrá knowledge Ọlọ́run ni wọ́n gbé láti ibìkan sí ibìkan. Ok, àwọn kan wá ní ó dá kádàrá ò ṣe yí padà, àmọ́ ọmọ ènìyàn lè fago, ó lè fọwọ́ aago sẹ́yìn,
wọ́n ní ọmọ ènìyàn kàn lè fọwọ́ aago sẹ́yìn ni kò lè yí kádàrá padà. Àwọn èèyàn ti ṣe báwọn mọ táwọn ń sọ ju àwọn àkọ́kọ́ lọ. Àwọn eléyẹn náà ìsọkúsọ ni wọ́n sọ. Má bá wọn dá aláṣà mọ́ ní pé ọmọ ènìyàn lè fọwọ́ aago sẹ́yìn ó lè fọwọ́ aago síwájú. Torí aago tó ń sọ yẹn náà nínú kádàrá ló wà. Ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ gbogbo ẹ̀ nínú kádàrá ló wà. Nínú ìmọ̀ Ọlọ́run ọba ló wà. Nígbà tá a ti ṣàlàyé fún ọ ṣáájú pé n ti ń jẹ́ kádàrá ìmọ̀ Ọlọ́run tó fàṣẹ sí pé kó ṣẹlẹ̀ tó kọ kalẹ̀ gẹ́gẹ́ bí kìtàbà pé mo dọ́kúmẹ́ǹtì ìmọ̀ mi kalẹ̀. Ìwọ wá gbé sínú làákàyè ìmọ̀ tó ti ṣáájú pé éjì báyìí ní lágbájá olúwa àti yóò dì tí ó fi gun mọ́tò láyé éjì 40 lápèjúwe. Ẹnìkan wá fẹ́ fọwọ́ aago yẹn sẹ́yìn àbọ̀ fẹ́ fà síwájú. Ṣé ìmọ̀ yẹn ló fẹ́ fà síwájú ni àbí àkọọ́lẹ̀ yẹn ló fẹ́ fà síwájú? Ṣé o ti rí nǹkan? Olúwa ti mọ̀ pé 40 ló dì kó tó lo àkọ́kọ́ mọ́tò rẹ̀ tó kọ́kọ́ lò láyé. Àkọ́kọ́ ilé tó kọ́kọ́ kọ́ láyé 50 ló dì. Ó ti wà nínú mímọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀. Ó dùn mọ́ ọkọ̀ dùn mọ́ ó ti ṣáájú nínú mímọ̀ Ọlọ́run pé bí ó ṣe rí rẹ̀. Wọ́n ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀. Olúwa mo ti yọ̀ǹda kó rí bẹ́ẹ̀. Wọ́n á náà fẹ́ fà síwájú. Ṣé knowledge yẹn náà ń fà síwájú ni? Àbí knowledge wọn ń tì sẹ́yìn? Ìmọ̀ yẹn náà ṣe máa ń fa ìmọ̀ síwájú, wọ́n máa ń fa ìmọ̀ sẹ́yìn. Kò bédè gan mu kó tó sọ làákàyè. So kò ṣe déédéé ká sọ pé wọ́n máa fọwọ́ aago sẹ́yìn, wọ́n máa fọwọ́ aago síwájú. Sórí ìjọ́ tọ́mọ ènìyàn ó délé ayé, aago ló bá dé. Àkókò Ọlọ́run ọba ló bá dé. Ìyẹn ni kó ti wà nínú mímọ̀ Ọlọ́run ọba pé ìjọ́ tó délé ayé ni. Ìmọ̀ yẹn ti ṣáájú. Ó lè ṣèṣì wáyé lásìkò Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó lè ṣèṣì wáyé lásìkò tó ti kọjá. Àsìkò tí wọ́n lọ́ wáyé náà lọ́ wáyé. Ọmọ tá àti ìbí àsìkò rẹ̀ ni ò tí ì tó kó lè wáyé ṣáájú àsìkò rẹ̀. Bẹ́ẹ̀ wá ní tọ́mọ ènìyàn bá ń dàgbà ìjọ́ tó wọlé ìwé tó wọlé kéwú àti ìjọ́ tó graduate tó jáde nínú mọ̀ sí Ọlọ́run ọba ni. Ọ̀dà tó bá mọ̀ ìwé tó ọmọ mi títí tó bá ní wọn fún ọ ládùmíṣàn kọ́. Ọ̀yà mọ̀ fèrè jánu ni pé wọ́n ń lo ẹsẹ̀ ní àwọn tán mú ń lo ẹsẹ̀ ní nǹkan àwọn òré èèyàn ní connection ni. Wọ́n lọ wọ school ọdún tó jáde náà ọ̀gá kan lè ṣalátakò rẹ̀ kò ní jáde kọ́ mọ̀ wé kọ́ round out kó ṣe kíní kan sábàbí kan sí kejì àárẹ̀ kò lè fakọ́ mọ́ ó àìrówó school san ó lè fakọ́ mọ́ níbi jáde ó dá wọn strike wọn daṣẹ́ lẹ̀ ní school yìí. Níjọ́ tó jáde nínú mọ̀ sí Ọlọ́run ọba ló wà. Àkókò Ọlọ́run ni wọn kì í fà síwájú. Wọn babaláwo kan ò lè fà á, adáhunṣe kan ò lè fà á, àáfàá kan ò lè ṣe, alágbára kan ò lè ṣe. Torí àkókò yẹn ìmọ̀ Ọlọ́run ọba ni wọn kì í yí mọ̀ yẹn padà. Torí tí wọ́n bá ti yí padà Ọlọ́run ti dá láìmọ̀ kan nù. Torí tí ọ̀pálẹ̀mọ́ fún lókùn ti ń ṣẹlẹ̀ nínú láìfù rẹ̀ wọn. Ọ̀pálẹ̀mọ́ ń polówó ní 40 ògìgì ọkàn rí mọ́tò ń di rẹ̀ ní 20. Ṣé mọ̀ ó ti sọ Ọlọ́run dò pé ó ti sọ dá láìmọ̀ kan nídìí nǹkan rẹ̀. Ìwọ ni nǹkan Ọlọ́run property Ọlọ́run ni ọ́. Ẹnìkan sì máa ráṣẹ rẹ̀ pa ju ohun tó jọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá lọ. Ó ti fàbùkù kan Ọlọ́run bá wọn. Ó gbọ́dọ̀ gbérú ìgbàgbọ́ yẹn pàdé ẹ̀ yóò bínú. Dhalikum dhannukum alladhi dhanantum bi rabbikum ardaakum. Ìgbàgbọ́ yìí ó ṣàkóbá fún ọ níwájú rẹ̀. Fasbahtum minal khasirin ni ìyẹn ó pòfo ìyẹn ó ṣòfò níwájú Ọlọ́run jẹ́ aṣòfò. Gbogbo ń tà ń ṣe láyé ló lásìkò láti inú mímọ̀ Ọlọ́run ọba tó fi mọ́ márèèjì. Níjó olóòtó lọ́kọ, níjó olóòtó níyàwó, ìmọ̀ yẹn ti ṣáájú. Ìwọ lọ́mọ rò kẹ́ èjì báyìí ló wùn mí kí n ti márì, èjì báyìí ló wùn mí kí n ti bímọ. Gbogbo ẹ̀ pátápátá ìmọ̀ Ọlọ́run ọba ní bá dé àti àkọọ́lẹ̀ àti ìmọ̀fẹ́ Ọlọ́run ọba. Ayé oṣọdún 10 nílé ọkọ kó tó rọ́mọ bí. Nígbà tí ń délé ọkọ kò ní mọ́ṣù kìíní jẹ́ yóò lóyún lẹ́ẹ̀kan náà. Ìmọ̀ Ọlọ́run ọba ti ṣáájú. Wọ́n ń fà síwájú, wọn kì í fà sẹ́yìn. Níjó ni ó kọ́lé, níjó ni ó ṣàṣeyọrí títí fáadì ìjọ òní ó jáde láyé. Níjó ni ó jáde láyé yóò fàyè lẹ̀ ọmọ ènìyàn kì í fà síwájú. Ní pé àwọn ràn lọ́rùn àpàǹdodo wọ́n ràn lọ́rùn àìpé ọjọ́ wọ́n dẹ́mi ẹ̀ lógbòdò kò sí ti ń jẹ́bẹ̀. Àkókò ndodo ẹ̀ bá dé Olúwa ló sọ fún wa ní Al-Qur'an. Ó ní Ànábì Muhammad kúl nínú suratu Yunus aya 49. Qul la amliku li nafsi darran wala naf'an. Sọ fún wọn pé mi mo jẹ́ Muhammadu èmi aṣáájú gbogbo ẹ̀dá pátápátá gbogbo ntọ́lọ̀ ń dá pátápátá èyí tó tóbi jù nínú gbogbo ẹ̀ ni Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tó níyì jù nínú gbogbo ẹ̀dá pátápátá ni Muhammad. Èyí tó já ṣáájú fún gbogbo ènìyàn kódà àlìjànnú òun ni Muhammad. Kódà àwọn màláíkà òun ni Muhammad sallallahu alayhi wa sallam. Bó sì wá tó yẹn tó níyì ju gbogbo ẹ̀dá lọ tó lápẹ́lẹ́ ju gbogbo ẹ̀dá lọ tó lúwa nífẹ̀ẹ́ rẹ̀
ṣáájú gbogbo ẹ̀dá. Ó wá ń sọ fún wọn pé Ọlọ́run ní kúl Muhammadu sọ fún wọn nínú al-Qur'an. Muhammadu mọ́ sọ fún àwọn èèyàn pé la amliku li nafsi darra wala naf'an. Apá mi kò ká fúnra mi gan naf'an ìwúlò kan wala darran àbí ìnira. Apá mi kò ká pé àwọn ìnira tí mo fẹ́ kó ṣe mí láyé ò gbọdọ̀ jù báyìí lọ. Àwọn oríire tí mo fẹ́ ṣe láyé nì kó sì wá jẹ́ pé bí mo ṣe rò òun náà ló ṣe gbọdọ̀ ṣẹlẹ̀. Bí mo ṣe fẹ́ èèyàn náà ló ṣe gbọdọ̀ ṣẹlẹ̀. Apá mi kò ká bẹ́ẹ̀ fúnra mi ká tó wá pé fẹ́yìn èèyàn. Nígbà tára Mẹ́kà ń sọ fún Ànábì pé ó yá ìyàtọ̀ ń sọ pé Ọlọ́run fi jà àwọn ìjọ tó ti kọjá àwọn àní ojú ọjà wa náà nísìnyí agbára mi ò ká kí n pé kí yóò jẹyìn agbára mi ò sì pa kí n ké kọ̀ọ̀ká kí n sọ pé kí lóde yẹn máa gbádùn kẹ́ máa ráyè ṣe tọ́rọ́ Ọlọ́run ló ní èmi kọ́ mo ní. Níjọ́ tó bá hùn ìmọ̀ rẹ̀ ti ṣáájú mọ̀ṣíyà rẹ̀ ti ṣáájú ń pé mo fẹ́ ṣe nígbà tí mo fẹ́ ṣe rẹ̀ bá tó náà ni ó tó ṣe. Agbára ènìyàn ká kò lè wọ́ síwájú kò lè wọ́ sẹ́yìn. Ànábì sallam ní sọ̀rọ̀ yìí ní agbára mi kò ká fúnra mi láti ṣèwúlò kan àbí láti múnira wá fún mi. Illa ma sha Allah àfìyí Ọlọ́run bá fẹ́ yẹn ni pé mo fẹ́ Ọlọ́run ọba òun lágbára tí ń ṣiṣẹ́ jù. Mo fẹ́ Ọlọ́run ọba yẹn bí ò sínú oògùn kò lè jẹ́ oògùn tẹ́ lò sí wòsàn pé ẹni yóò gbádùn tí kò bá sí mo fẹ́ Ọlọ́run ọba ẹ̀kọ́ lálàáfíà kò lè tí ì lálàáfíà. Mo fẹ́ Ọlọ́run ọba bí ò sí lára àṣàsí wàláì kò lè mú yẹn. Wọn lógun ó yà máa sọ pé ogun ewé rẹ̀ ló dì kan ni ogun tí ó bá jẹ́ ewé rẹ̀ ló dì kan kódà bí ewé rẹ̀ pèsè àní tí ó bá sí mo fẹ́ Ọlọ́run ọba rẹ̀ òun léwé tó dín lára ẹ̀ kò ní jẹ́ láíláí. Bẹ́ẹ̀ sì ni tí mo fẹ́ Ọlọ́run ọba bá ń bẹ lára àṣàsí wàláhì tí wọ́n fi pèlò rẹ̀ kò ní kọjá 50 naira yóò dẹ̀ mú ọ kò sírù palẹ̀mọ́ tó lé ní kódà kó má jẹ́ palẹ̀mọ́ tàwọn olóṣà kó má jẹ́ palẹ̀mọ́ tàwọn ẹlẹ́bọ ìpalẹ̀mọ́ ògùn kó ní palẹ̀mọ́ àzíkìrí lára kó ní palẹ̀mọ́ àdúrà lára tọ́lọ́run bá ní ẹrú mi dáadáa ní ọ̀tọ̀ tó mo nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ń tán ṣe sí ọ yìí mo fẹ́ kó mú ọ yóò mọ̀ kò séye tán fi pèlò rẹ̀ bó tilẹ̀ kéré tó mo fẹ́ Ọlọ́run ní ká máa bẹ̀rù ìmọ̀ Ọlọ́run tó ti ṣáájú àti mo fẹ́ rẹ̀ àtàkọ́ọ́lẹ̀ yẹn òun ní ká páyà ń pé kí ló ṣáájú nínú ìmọ̀ Ọlọ́run nípa rẹ̀ kí ló ṣáájú nínú ìmọ̀ Ọlọ́run nípa mi òun ló yẹ kó máa já mùmínì láyà ká máa ti torí ẹ̀ bẹ́ẹ̀ wípé kọ́ dákun kọ́ fẹ́ẹ́ rí fẹ́ wa tó bá ti fẹ́ẹ́ rí fẹ́ wa ẹgbẹ̀rún ọ̀tá ẹgbẹ̀rún àjẹ́ ẹgbẹ̀rún alásàsí wọ́n fẹ́ aburú fẹ́ wa wọn aṣàṣetì kì í ṣe gbogbo ẹni tán sàṣì ní mú kì í ṣe gbogbo àwọn tí òun náà ni wọ́n wá lóògùn ẹlòmíì kan sún yín kan jí ni yòbó wa ní orí rẹ̀ lé ni wọ́n gbọ́ kéwúyé ni tán bá gbọ́ kéwúyé ní tó yẹ kán mọ̀ ní pé mọ̀ ṣé Ọlọ́run ni ò sí kò sórí líle kò sórí tọ́rọ̀ tí mọ̀ ṣé àbá dé àtòrí tó lé àti yí tọ́rọ̀ gbogbo ẹ̀ ni ọmọ fọ́ dànù lọ́wọ́ mọ̀ ṣé Ọlọ́run pé mo fẹ́ ṣe lálásàsí náà ni wọ́n fi ju àsàsí kékeré sí ìyẹn aláwo adáhùn ṣe wọ́n ju àsàsí kékeré sí yóò sì ṣubú wọn máa ní aṣọ fúyẹ́ tó báyìí ni kò sẹ́ni tó fúyẹ́ kò sẹ́ni tó le lọ́wọ́ kádàrá Ọlọ́run ọba gbogbo àlàfúyẹ́ lọ́wọ́ ọmọ fẹ́ Ọlọ́run ọba kò sẹ́ni tó lágbára kankan. Olúwa ní likulli ummatin ajal gbogbo ìjọ kọ̀ọ̀kan ló lásìkò tá a ṣe bá wí fún wa. fa idha jaa ajaluhum fala yastakhiruna sa'atan wala yastaqdimun. Tásìkò tá a bá yàn fún kálukú láti ṣoríire àsìkò tá a ní olówó ni ó ti dé àsìkò tá a ní ọ̀jáde láyé bá dé la yastakhiruna sa'atan wọn kì í lọ lára pé kí ni jẹ́ kíkọ́ padà wá lọ́la kíkọ́ padà wá lọ́dún tí ń bọ̀ kò tí ì ṣe tán láti fàyè lẹ̀ kò sẹ́ni tí ó dàkú ju àsìkò yẹn òun làsìkò mímọ́ Ọlọ́run tó ti ṣáájú àsìkò mo fẹ́ Ọlọ́run ọba ta ló lè dá mo fẹ́ Ọlọ́run ọba dúró ta ló lè dá mo fẹ́ Ọlọ́run mo fẹ́ ṣe ta ní ọ̀hà ìwé ìwìdúrọ̀ mo fẹ́ ṣe ṣe ń tó ń tọ̀ òun fẹ́ ní ọ̀wà lékè ń tọ́lọ́run fẹ́ ni láìláì kò sí wòlíì kò sànàbí Ọlọ́run ọba òun ṣé èmi Ọlọ́run ọba fẹ́ ná kò sẹ́ni tí fífẹ́ rẹ̀ tó lè nítumọ̀ ma shi'ta kana wa illam asha ntí wọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀ ìwọ Ọlọ́run ọba kódà bí ò bá wọn ẹ̀mí wà má ṣe ètò ẹ̀làn tàṣà àlàmọ́ ẹkùn yìí tí ń wọ̀n mí ohun tí mo fẹ́ dì tí mo fẹ́ hàn illam tàṣà tí kò bá wọn Ọlọ́run ọba lámì ẹ̀kún kò lè wá sí ìmúṣẹ. khalaqta al-ibada lima qad alimuta wà fil ilmi ẹ̀jẹ̀rẹ̀ lẹ́fàtà wal-musin Imam Shafi'i wọn lọ́kọrin ọ̀hún. khalaqta al-ibada nígbà tó dá gbogbo wa lima qad alimta ọ̀dá wa sínú mọ̀ tó ti palẹ̀ mọ́ ṣáájú kó tó dá wa. wà fi ilé àwọn ilé mi yẹ jèrè lè fata wal-musin inú mọ̀ ẹ́ náà ni ọmọdé àtàgbà wa ń gbé ìmọ̀ tó ti ṣáájú ní gbogbo tá à ń ṣe láyé. tí kádàrá yẹn bá ti fẹ́ ṣẹlẹ̀ tí mọ̀ yẹn bá ti fẹ́ wá sí ìmúṣẹ
la yastakdimuna sa'atan lè tarí ẹ̀ síwájú wà láì sáàkì wọ́n yí yọwọ́ aago yẹn padà kò tí gbọdọ̀ kú afẹ́ kó tètè kú kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àsìkò yẹn tásà sí tẹ́ ẹ sàn pé kó tètè kú yẹn tó bẹ́ẹ̀ lè ṣe ó ṣe déédéé ìpalẹ̀mọ́ Ọlọ́run ni ẹ̀mí rẹ̀ náà ní gùn tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ náà ní ṣe kí ni kò ní gùn tẹ́lẹ̀ mo fẹ́ Ọlọ́run ọba yẹn gẹ́gẹ́ lọ pa á kì í ṣàṣàṣì mo fẹ́ Ọlọ́run ọba ló jẹ́ mi rí ogún kì í ṣàdúà sábàbí lásán làwọn kinní wọ̀nyí àwọn náà nítumọ̀ tí wọ́n ń bọ̀ wá sọ bẹ́ẹ̀ wá ní jíjẹ mímu náà anabi sallallahu alayhi wa sallam ó ní na Jibril nafatha fi ruhi Jibril bá mi sọ kankan sínú ẹ̀mí nísìn ń pé annahu ń pé kẹ́ ẹ̀ lọ́ọ́ mọ̀ dájú ń pé la tamutu nafsun hatta tastakmila rizqaha ẹ̀mí kan ò ní jáde láyé àfi kó lu azìkì rẹ̀ pé kí ni ń jẹ́ pé ọlọ́ọ̀ṣogun owó lẹ́mí rí òfìgùn náà tó bá ṣogun owó sẹ́ẹ̀ kò yẹ sí ọpọlọ tẹ́lómi fi ń wò ní pé owó tán ní yọ̀nà fún 70 ọwọ́ afá síwájú ní ilé ìjìrì òfin kọjá 40 náà ṣẹ́rí intan ti pè gbùgbùn pé yọ jẹ́ pé kó tó fàyè lẹ̀ wọn kì í dínà azìkì èèyàn ẹnìkan kì í gbé ẹnìkan kì í gbà Ànábì sallam ní sọ̀rọ̀ yìí ń pè láǹtẹ̀mú tanafsun ẹ̀mí kan lè jáde láyé hatta tastakmila rizqaha wa tastawfiya ajalaha àfi kó jẹ́ ní tí wọ́n ní ọ̀jẹ̀ láyé tán àfi kó ló ń tán ní yóò lò láyé tán ó wá lè fọwọ́ ara ẹ̀ fagùrù káwọn àlìjànnú tó lọ ṣógun owó pẹ̀lú wọn káwọn máa lù nílùkulù wọ́n ń lù nítorí sábàbí kó lè jáde láyé tó bá bá ń tọ́lọ́wọ́n bá palẹ̀ mọ́ fún un tó bá bá pàdé pé yóò tètè jáde láyé tẹ́lẹ̀ náà wọ́n ní ogun owó ló ṣe àwọn àlìjànnú ló bá dòwò pọ̀ àwọn wọn gbẹ̀mí lọ́rùn ẹ̀ ó ṣe déédéé ìmọ̀ Ọlọ́run ó ṣe déédéé ìyọ̀ǹda Ọlọ́run tí ó bá ṣe déédéé ó lè ya wèrè ó lè mọ́ bá nǹkan míì lọ láyé àmọ́ àsìkò tá a kọ́ fún yẹn yóò lò pé kó tó jáde láyé ló fi jẹ́ pé kì í ṣe gbogbo ẹni tán ṣògùn owó fún náà ní lówó lọ́wọ́ ẹ kó yẹn 1000 kalẹ̀ kẹ́rí babaláwo kún ṣògùn owó kan náà fún dúdú wọn káwá wo ohun tí ó ṣẹlẹ̀ ogun tí ó jẹ́ ewé rẹ̀ ló kù kan ká wo déédéé ewé tí ó kù kan lára dúdú wọn ẹ má jẹ́ àgbénú àìmọ̀ kan mọ́ àwọn kan nínú àwọn tí wọ́n tún já láàfà wọn á náà tí yẹn bá kánjú yóò rí tí ń wá tòótọ́ yẹn bá kánjú ìbọ́lọ̀ lóní mọ́kánà ìrídù láàjì látà àjálná làhù kìí ṣàfà láwọn àfà tó so yìí kìí ṣàfà káàkiri àgbáyé ìsìlámù àfà àti Yorùbá ni o tí ìṣẹ̀ṣe ń da ọpọlọ rẹ̀ láàmú ìṣẹ̀ṣe àwọn bàbá rẹ̀ Ọ̀rúnmìlà ò tí ì tán lára ẹ̀jẹ̀ Ọ̀rúnmìlà ń bẹ lára mọ́kánà ìrídù láàjì látà àjálná làhù fiha ma nasha'u liman nurid ẹni tí ń bá ń kánjú wọ́lá yóò rí pápá àpátòótọ́ kò kàn ní pẹ́ ni ntọ́lọ́hún wí kọ́ ájílà tọ́lọ́hún wí mbẹ́ ni ayé ni ẹni bá ń wáyé tó prefer ayé ju alkiyama lọ ṣùgbọ́n sọ ń bomi ní al-Qur'ani ájílà náà lọ pa ayé mbẹ́ inna ha'ula'i yuhibbuna al-ajilata wa yadharuna wara'ahum yawman thaqila suratul insan ló ti wí ẹ̀ kí inna ha'ula'i àwọn ilé wọn yuhibbuna al-ajila ayé ni wọ́n fẹ́ràn tó ráyé ló wà ń tòsí náà fi ń pè ní wàràwàrà náà fi ń pè ní kíákíá èèyàn bá lo 100 mbẹ́ ájílà ni èèyàn bá lo 150 láyé ájílà ni pàápàá náà ni kíákíá náà ni torí compare to ibi tí ń lọ lọ́hùn yẹn ní ọ̀pẹ́ sí wa yadharuna wara'ahum yawman thaqila ajá pé ntọ́lọ́hún sọ ní kana yuridu al-ajilata ẹni tí ń bá ń wáyé tí ò wal kiyama ajalna lahu fiha ma nasha'u ní ọgbádùn ayé yẹn náà ṣèbí tòsí ní gbogbo ẹ̀ ajálà ní gbogbo ẹ̀ nǹkan ìpé ọjọ́ ní gbogbo ẹ̀ kádàrá máa wá yí padà tá a pè ní mọ́ Ọlọ́run ọba tá a sì pè ní ájàlí àsìkò tá a ní ọwọ́ aago tán náà ń yí padà a ní nínú kádàrá lòun náà wá ìwọ̀n ń yí padà Olúwa ń yí padà bó ni mọ́ Ọlọ́run ó ṣe máa wá yí padà in tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni ṣe bá dùá àdúgbò mùsùlùmí lọ́gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹni tẹ́sìn rẹ̀ yé pé àdúrà ń yí kádàrá padà bó ní ṣe wá ń yí padà èpè gan yí kádàrá padà àṣàsí ń yí kádàrá padà ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ń yí kádàrá padà àwọn ìwárí tá à ń ṣe ń yí kádàrá padà ìsokùn ẹbí Ànábì sallam ní a máa fa kẹ́mi ogun ẹni tí ẹ̀mí rẹ̀ kò sí nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ní àkọọ́lẹ̀ tòsí à ń bọ̀ wá ṣàlàyé kò sí ń bẹ̀ pé ẹ̀mí rí ogun ìsokùn ẹbí tí ń sokùn ẹbí àbí dáadáa míì tí ń ṣe Olúwa lè wò mọ́ lára kó ní kẹ́mi rí ogun kó tún rí dáadáa ṣe sí láyé èyàn sì lè sin lọ́n gbà míì kẹ́sí pé nítorí pọ́lọ́ nífẹ̀ẹ́ rẹ̀ òun náà la fi fẹ́ kẹ́mi rí okú èyàn lè ṣẹ́ lọ́n gbà míì kẹ́sẹ̀ okú ẹ̀mí yàn ẹ̀ṣẹ̀ ń bẹ tí kúrú ẹ̀mí yàn àwọn àìmọye ìjọ ló ti ṣáájú
tó yẹ pé nítorí wọ́n rí Ọlọ́run fún ní ìbáwí fi dé lógìgì ló fi pa wọ́n rẹ́. Ẹ̀ṣẹ̀ kúrú ẹ̀mí, ẹ̀ṣẹ̀ àtúmọ̀ fàákẹ́mi ogun gan kẹ́ ṣé bó ṣe nígbà tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ káwájọ pé láyé kó lè rí ẹ̀ṣẹ̀ yẹn ṣẹ̀ sí dáadáa nítorí kíyà rẹ̀ lè kan níjọ́ kan yìí. Gbogbo kinní wọ̀nyí ń lapa lára kádàrá t'Olúwa náà sì sọ fún wa ní Al-Qur'an pé yamhullahu ma yasha. Ṣé rí nínú tí mo ti kọ kalẹ̀ èyí tó bá wùn mí máa parẹ́ níbẹ̀ wa yuthbitu máa dẹ̀ máa fi tó bá wùn mí rinlẹ̀ ńbẹ̀ ń pé léyìí ọ̀ṣẹ̀. Wa indahu ummul kitab ó sọ yẹn nínú Suratul Ra'd pé wa indahu lọ́dọ̀ Olúwa ló wà ummul kitab ìwé tó jẹ́ Yahweh òun ni kì í yí padà. Ajá sí pé ìwé méjì ni ń bẹ tí yí padà, ìwé kan bẹ tí kì í yí padà. Èyí tí kì í yí padà là ń pè ní Allahul Mahfuz. Òun ni ìwé tó jẹ́ master one tí wọ́n ti dọ́kúmẹ́ǹtì kan tó dá sánmọ̀ àtilẹ̀. Àdúrà tó ṣe tó fẹ́ yí kádàrá padà òun náà ti wà nínú eléyìí pé tó bá dijọ́ báyìí ó ṣàdúà, àdúà yẹn làá lò tá a tún fi yí padà sí báyìí. Gbogbo sábàbí pátápátá tó fi máṣà sí òun náà ti wà nínú àkọọ́lẹ̀. Gbogbo ń tó fẹ́ yí nǹkan padà òun náà ti wà nínú àkọọ́lẹ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ nígbà báyìí òun láwò tá fi yí nǹkan báyìí padà láti bí dídá sáìdá, láti bí àìdá síbi dídá, láti bí kẹ́mi rẹ̀ ọmọgùn síbi kógùn, láti bí kógùn síbi kọ́mọ́gùn mọ́, láti bí kọ́mọ́ rí jẹ síbi kọ́mọ́ rí jẹ mọ́, láti bí àìrí jẹ síbi kọ́mọ́ rí jẹ. Gbogbo yẹn náà ti wà nínú master one. Èyí tí kìí ṣe master ni wọ́n yí padà òun lójú àwọn màláíkà tó. Òun làwọn tó ń gbìyànjú pé àwọn fẹ́ mọ ṣèwádìí, àwọn fẹ́ mọ lọ nájú wo kí ní ìṣẹ̀lẹ̀ ń sánmọ̀ láwọn aláyẹ̀wò òun lójú tí wọ́n náà mọ́ tó ń gbà míì. Sórí master one tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ojú ẹ̀dá kan kìí tó. Gbogbo tí ó bá wá ṣẹlẹ̀ tó jẹ́ sábàbí yẹn náà àtàsásí ni, àtàránsí ni, àtọfà tó ń tani ni, gbogbo ọmọ ṣẹ nígbà tó bá ṣe déédéé t'Ọlọ́run bá ń fẹ́. Torí pé òun náà nínú kádàrá ló wà, àdúà nínú kádàrá ló wà. Ma'lumun Olúwa ti mọ̀ ṣáájú pé ó ṣe wa muradun ọdẹ fìyànda sí ọ fẹ́ kó rí ṣe. Nàtíjà tí ó mú jáde náà bóyá mi gígùn la fẹ́ ti torí ẹ̀kọ́ fún ọ ni. Gbogbo ẹ̀ náà kìí ṣògìgì ní ìṣẹ̀lẹ̀. Gbogbo ẹ̀ ti wà nínú ọmọ Ọlọ́run kó tó dá sánmọ̀ àtilẹ̀. Ìgbàgbọ́ tó yẹ kó nílẹ̀ lọ́kàn. Ìyẹn ló jẹ́ ká Nábì Ibrahim alayhi salatu wassalam máa sọ fáwọn ẹlẹ́bọ pé wala akhafu ma tushrikuna bihi. Nínú Suratul An'am ń sọ fún wọn pé ẹ̀rù gbogbo àwọn òòṣà yín, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀rù gbogbo ń tẹ́ ń ṣe wọn ò bà mí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe òòṣà, ẹ̀rù òòṣà yín ò bà mí. Illa ayyasha rabbi shay'a àfi tó bá wọn bá mi láti ṣe nǹkan kan lókù. Yẹn pé ẹ sàsí mi wò, ẹ̀rù àsàsí yín ò bà mí. Àmọ́ o tó bá ṣẹlẹ̀ ipò ṣẹlẹ̀, àsàsí yín yẹn jẹ́ yasha rabbi shay'an Olúwa mi fẹ́ nǹkan kan. Ó ti fẹ́ tẹ́lẹ̀ kẹ́yìn gan tó sà. Ní sísà yín wá ṣe déédéé t'Ọlọ́run fẹ́. Ajá sí pé tí sísà ẹ̀dá, sísà àwọn ẹrú tó bá ṣe déédéé t'Ọlọ́run fẹ́ gan kódò lè ran Ànábì Ọlọ́run. Ní tànábì Muhammad sallallahu alaihi wasallam gbọdọ̀ fi bá wa lógìgì tànábì Ibrahim nínú Al-Qur'an yìí ń pé ẹ ṣe dédé tẹ́ ẹ bá fẹ́ ṣe mí ò bẹ̀rù àwọn òṣàrí mi ìbẹ̀rù àṣàṣì yín illa ayyasha rabbi shay'a. Ajá sí pé tá a bá ń páyà àṣàṣì ń tà ń páyà lára rẹ̀ ò kọjá wípé kọ́ máa lọ ṣe dédé t'Ọlọ́run ti fẹ́ ṣe tẹ́lẹ̀ náà kí mọ̀ ṣíyà àti yọ̀ǹda Ọlọ́run mọ́gbọ̀n. Àmọ́ àṣàṣì kan ò lè ti Ọlọ́run gbọ̀ngbọ̀n, àjẹ́ kan ò lè ti Ọlọ́run gbọ̀ngbọ̀n. Ntolúwa ti ní ń palẹ̀mọ́ tó ti fẹ́ ṣe tó ti mọ̀ kó tó dá sánmọ̀ àtilẹ̀ náà ni ó wá sí múṣẹ. Aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim. Ẹni ni jimá ẹjẹ́ aṣá salatu kọ́pọ̀ jàǹtìrẹ̀ rẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹrú ọlọ́run ọba dáadáa tó ṣe náwó iná led light tí a gẹ́ẹ̀tì tí ó tún beautify show wa ọlọ́mọṣàbà san lẹ́sìn olóore. Ibi tó ti mú owó náà kó máa lékún sí, kó máa mọ òṣì láíláí, kó máa mọ àdánù láíláí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.